Quick Media been walk closer to your doorstep today, be 23rd of July 2026. Odoba Baba Walawa Alamoyo ní ìlú gómìnà nílùú gómìnà Odoba Balawa ní Ìfẹ́lódùn òun ni bàbá wa wà of July 2026. Bàbá wa Ìgbòho pẹ̀lú ọba Alamoyo Jamiu Alamoyo tí mo fi tọ̀tọ̀ dárúkọ bá wa ní ìlú gómìnà ibẹ̀ la wà yìí. Àwọn alanilé tí àlejò bá dẹ̀ ti fi àparí sún àlejò pé tó ní bá ti fi àparí pé ọlọ́run wọ́n sì ní ọmọ lọ sọ fáwọn ọmọ ẹni tẹ bá ti mọ̀ lọ́wọ́ ẹ̀ nílùú fẹ́ mú ìkílẹ̀ ẹ̀ ní bá ti gbé mọ̀ wọnú òdu wa wá ó gbé mọ̀ wọnú òdu wa wá nínú wá pẹ̀lú mọ̀ ìkílẹ̀ ẹ̀ dà onídìbà ọlọ́pàá ọ̀gbẹ́ni tó bá ń ṣiṣẹ́ rẹ̀ jẹ́jẹ́ tí ò dàyẹ̀ láàmú tí o tu wa sílẹ̀ ọmọ Nàìjíríà jọ gbogbo àpọ̀ ẹni tó bá ti wá sọ yìí kò wọ́n ní fi alọ́kànbalẹ̀ kò mọ̀ bá tiẹ̀ lọ kò tí ì bá mú ìbọn gbogbo olúkúyè láfọwọ́bà pátá àdúrẹ̀ àwa láti nǹkan wa ẹni bá sì ní amọ̀ wà fóun lóde wa bàbá ti bọ̀. ìgbọ̀nwó sà owó bàbá dábì àwọn èèyàn wa fi súnmọ́ wa dé ọ̀dà ẹ̀pẹ̀ wọn báyìí pé àti tó lè wọ́n díẹ̀ lọ́dọ̀ bàbá mi báyìí wọ́n súnmọ́ torí gbọ́dọ̀ mi ẹ̀ pọ̀ àwọn bàbá òfin nípò ọ̀nà mú blọọkù mẹ́yìn ọ̀rọ̀ ẹ̀mú ṣáájú wa. kábíyèsí àlàó ń gègé ọmọ yìí dọ̀tí àwa wàhálà wa ti yọ. èyí ọgbà tó ní kẹ́ ọ̀pariwo gómìnà rí fídíò rẹ̀ débi pé gómìnà sọ fún mi pé kí n máa fa ọmọ ìgbèrè yẹn sọ̀rọ̀ kí ni ti bá fún àwọn ènìyàn mọ̀ wá àwọn ọmọ Yorùbá ni wá àlàáfíà làwọn náà fẹ́ fún gómìnà lálàáfíà lòún fẹ́ ó ní torí àwọn tó dìbò fóun nìyẹn gómìnà rẹ̀ bàjẹ́ ó ní àwọn tó dìbò fóun nìyẹn òun ò lè fojú lẹ̀ kọ́mọ pa ọ́nà tó ń bá rí bọ́ọ̀sì náà tó lè bìyà kọ́mọ jà ó wà náà lọ́wọ́ àtúkásọ aṣọ pé kò òun ó ní ẹni tí ó yẹ kó òun fowó pè ní gbòó òun ò wá fowó pè ní gbòó ló ń bọ̀ fúnra òun ó mọ̀ bọ̀ kíákíá ó ní pàṣẹ pé gómìnà lè sọ bẹ́ẹ̀ gómìnà ni ẹni kọ́mọ bọ̀ kọmísánná lọ pé kọ́mọ bọ̀ fúnra ẹ̀ ní ìgbẹ́ni gẹ́gẹ́ dàdó ṣe wá rọrùn ẹgbẹ́ nígbà tó fọ́ sí àlàáfíà wa wà délẹ̀ bẹ́ẹ̀ àlàáfíà yẹn wà délẹ̀. Quick Media been work closer to your doorstep today be July 23rd 2026. Bàbá Alamoyo la wà láàfin bàbá wa ní ìlú gómìnà ní Alamoyo níbẹ̀ ni bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ ibẹ̀ náà wà. Ẹ máa bá like ẹ máa bá share. Quick Media been work closer to your doorstep. Mọ́tò ti fún àkọ́bá ọyọ rẹ̀ ṣe àwọn àti tàbá délé ní àṣẹmi a tún bẹ̀rẹ̀ lọ́la. wọ́n fún láyé ẹ̀kọ́ kàbá ní àìsí wọn náà ló fi ìyàjẹ wá ní gbogbo ọ̀rọ̀ àwọn àdúgbò fọlọ́ ní ẹsẹ̀ wọn fara yìí ẹ̀ ṣàṣeyọrí àmì àṣẹ ẹ̀ ṣàṣeyọrí àmì àṣẹ. náà wọn náà gba àwọn tó ti ń bí ẹ̀rọ pé kò fi wá kó wá kó wà á ìjẹ bá lọ gba àwọn ọmọdé bá fi lówó kàrí tuntun ní ṣe wọn. táwọn sì ní bá wọn. tó gbà bọ̀dé fún wọn ọlọ́ọ̀bá ṣe pọ̀ wọ́n ṣe. ẹni tó bá yẹ wọ̀n ní lọ
àlàyé tí mo bì. Àwọn ọmọ lọ báyìí wọ́n máa tẹ̀wá lọ. Ọ̀nà alálẹ̀ rẹ̀ ọ̀nà bàbá wa àgbà tó tẹ ìlú Amáyọ̀ yìí. Wúdì ìran tó tẹ ìlú Amáyọ̀ yìí látọ̀yọ́ náà ni. Kò tẹ bá lọ. Ọdún tó yàwó sí fún ayé. Kò sí bí ọmọ ṣe lè tó níwájú bàbá mi á ní ẹnu ọmọ ọgbà yá pàdé mọ́ ọlẹ́ alẹ́ bọ̀ ọmọdé bá ṣe bàbá òun náà ló ṣe sọ́ọ́rì ìdíbò bá ṣe ọmọ òun náà ló ṣe sọ́ọ́rì òní burú bàbá láì bọ́lọ́dọ̀ ọmọ ọlọ́run kẹ́kọ̀ọ́ Kódà àwọn ọmọ burúkú gan ọ̀dà bó ṣe kọ́kọ́ sí yẹn bọ́n ṣe tètè kọ́kọ́ kálẹ̀ ọ̀dà pé tí wọ́n bá gbòòrò wọ́n bá fojú ju wá pé kí la fẹ́ ṣe kìí ṣèmi nìkan ẹ̀yin bàbá anáwó máa mọ yín náà tẹ bí náà ní ọ̀tún lẹ́yìn ṣùgbọ́n tó máa fojú di wá ṣe mọ̀ pé tí wọ́n bá bí igi yóò wò lò ẹ̀ bàbá tó sọ́mọ́ kábíyèsí ṣùgbọ́n tí wọ́n bá bí omi yóò kẹ̀ gbé ajá òsì ní gbogbo ẹ̀kọ́ pẹ̀lú bàbá ẹ̀kọ́ ní làbúrọ́lẹ̀ kájọ́ tó bẹ́ẹ̀ ṣe bàbá mi ní ó ní ẹkùn àtajá tí wọ́n á bímọ sí bàtẹ́ náà ìyàwó lẹ́kùn wa bímọ lẹ̀ ajá bímọ ayáwá wa ń gbé tí ó jẹ fún àwọn ọmọ rẹ̀ ẹsẹ̀ kábíyèsí ń gbọ́dọ̀ pé wájú yìí ó ní àwọn ọmọ ajá wa ṣeré wá sí nígbà tájọ́ òfìdí àwọn ọmọ rẹ̀ ṣeré wá sọ́dọ̀ àwọn ọmọ ẹkùn àwọn ọmọ ẹkùn wa ń bi ìyá wọn bẹ́ẹ̀ ṣé bí wọ́n ìyá mi sọ wípé ajá ò ní gbóni wa ni orí ẹ̀ nígbà àwọn ọmọ rẹ̀ ni wọ́n á ń jáwálé gan rẹ̀ mo wọ́n rán àwọn èèyàn ọmọ kankan mo wọ́n rán ẹ̀dí ìyàwó mi bí àwọn ajá sì yọ ọlọ́kẹ̀kẹ́ náà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ lọ́dọ̀ ní gbogbo àgbà kílẹ̀ lọ sí bẹ́ẹ̀ tó ń bàjẹ́ yóò ta ọwọ́ à ń sọ fún àwọn ọmọ rẹ̀ pé kílẹ̀ tó ń sìn ó ní ìyá wọn kẹ̀ ìyá rẹ̀ mọ̀ wá àwọn ọmọ rẹ̀ yọ̀ mọ̀ wá àwọn ọmọ ìyá wọn tó mọ̀ wá ni wọ́n ń sọ fún wọn pé ẹ mọ̀ dúró de ìlú wa àtàwọn tí ń bọ̀ yìí àwọn tí ó mọ̀ náà wọ́n gbọ́ sórí sáré gbé kí ló ṣe é tó wá wáyà ẹ̀yà pọ̀ èyí náà mú wà bọ́ ní alọ́bọ́ ní ìlú ọ̀sẹ̀lẹ̀ ó ṣe kọ́ńtẹ́ǹtì fídíò bọ́ ní wà mí bẹ́ẹ̀ wá fẹ́ẹ́ ọmọ kékeré yẹn ọmọ kékeré yáró mo tún ṣe fídíò bọ́ ní fídíò rẹ̀ ayé parẹ́ tó bá wá àwọn tó mọ̀ wọ́n pé tí bá ní mo ń bọ̀ mi kàn máa wá torí pé ọjọ́ tí ń kóró lọ́mọ ọba tó ní mi ẹja gbọ́n mi wáyé ẹjọ́ tí ń lọ òun lọ́mọ ní ìwálé lajú mi lẹ̀ kí àwọn nǹkan máa fa ìran mi èmi ni mo kọ́ láyé kò síbi tí mo fẹ́ lera mi sí abẹ́rẹ́ bàbá mi ẹ̀yin lẹ́ kọ́ láyé. gbóòsà àwa gan-an náà bá ti rí àpẹẹrẹ báyìí. bàbá mi green card rè green card àwọn múre lójú bàbá mi. ó dùn wá abẹ́rẹ́ bàbá mi sọ lọ́dún lẹ́nu yìí lájọ́ ń fi ọ̀rọ̀ lórí èyí tí mi wá gbédè yìí ẹ wá gbalẹ̀ bàbá mi lọ́wọ́ àbá tí máa rántí kí ní ẹgbẹ́ mi máa lè mọ̀ dáṣọ pé ṣé àwọn gàmbárì yóò gba lẹ̀ bàbá mi lọ ẹ tún wá láyà ẹ tún wá wá gbòòrò ẹ wú ní tiẹ̀ wá báyìí nílùú bàbá mi tó ti bí mi ẹ̀wọ̀n ló mú mi iye wákàtí tẹ́ bá pẹ́ kíákíá kálukú dẹ̀ sí dédé wọ́n dẹ̀ tó tó yẹ wọ́n dẹ̀ gbé àtiwá wá pé òun ni àbá wọ́n bá gbé wá nǹkan ṣe nǹkan yẹn tọ́dásìkò tí mo fún ọ yẹn tí wọ́n bá tètè sún tọ́ yẹ kó ṣe kò ní sí fúlàní kankan kó o mọ́jọ yẹn o èyí tó bá ẹ ṣùgbọ́n mọ́júndó yẹn ọláfẹ́ ni o ọgbà tọ́lọ́ dẹ̀ ti ṣe táwọn náà ṣe dáadáa a ṣe àfúnilówó ẹ̀yin fún ẹ lọ dáwùjọ láàrin ara yẹn fi lọ bá fámìlì wa wá pẹ́pẹ́ náà lè jí wọn gbé ẹ̀yin náà ni ẹ̀rọ fún fúnra yìí olùkí bí wọ́n ṣe ń ṣe lára ti ń fún wọn lówó wọ́n mú fayọ̀ sí i àwọn bàbá wọn sì mọ̀ báwọn ọmọ àwọn ní tábà tí wọ́n fa ẹ̀fọn àwọn bàbá wọn wọ́n lọ bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ ẹ lọ kẹ́ni ẹlẹ́ni wa àwọn alánilẹ̀ wa sẹ́yìn bàbá ní kẹ́kẹ́kẹ́ ẹ má gbé bàbá mi o gbogbo àwọn fi wọ́n jẹ síríkì àkọ́jẹ́ wọ́n fàyè irú nǹkan bẹ́lẹ̀ bẹ́lẹ̀ mọ́ wọ́n fi wọ́n jó ìkankan mọ́
bá ti kó ṣe jàmbá fún wọn ẹnìkan ló yẹ kọ́kọ́ lọ ti gbogbo kára wọn pa ilé gbogbo dànù yà kí ẹnìkan ṣe torí pé tẹ bá ti lé wọn kára tẹbi bá fún àwọn bandits yẹn bí ọ̀pọ̀lọpọ̀ pa wọn ṣe dùn wọn bá ti ráyè wọjà wọn ráyè gbogbo nǹkan wọn yóò change ẹnì kọ́kọ́ ti kára pa ẹtì ẹfẹ ẹnì kankan mọ àti ẹnì bá máa pa ẹ má bínú bàbá mi ẹ kọ́kọ́ pàṣẹ pé gbogbo kára àpọ̀pá yá nísìnyí kẹ lọ gbọ́ wọn bí wa bọ́ọ̀sì bí wẹ́ẹ̀ pé wá ká wọlé onígbò ní kankan wọn gbòòrò wọn bá ti pẹ́ nìkẹ́ kápá 5 kápá 6 gbogbo nǹkan wà bó ṣe ẹ̀kọ́ wà gbogbo ẹ̀kọ́ níjọba bá wa ṣe àwa fúnra wa láàmú ọ̀sẹ̀ nǹkan tó yẹ àwa láàfọ̀nà ìjọba pé nǹkan ti ń ṣe wá rè bàbá Tinubu ọ̀dẹ̀ fẹ́ gbọ́ ó lóun fẹ́ gbọ́ ẹni bandit ó ní clear àwọn lòún sọ bàbá Tinubu ẹni bandit ẹni criminal tó lóun ò ní fi mí lọ́kànbalẹ̀ wọn ò ní fi Nàìjíríà lọ́kànbalẹ̀ clear dẹ̀ bàbá dáadáa nù nígbà táwọn bàbá wọn ṣèjọba àyè gbà wọn kẹfẹ bàbá ṣùgbọ́n nísìnyí kẹtí ké ọlọ́jẹ́ mi ló fún wa ẹ gbẹ fún wa ẹ kú àtàrọ bàbá. Ẹni tó jẹ́ olórí ìsàgbé mọ́nà wà ní bàbá wa lókè oníbìnrin. ẹ jẹ́ fún ẹjọ́ ẹ bá fún space. Mobilize síbẹ̀ dáadáa. Bọ́lá lè ti kọ́pù ní ìyá àgbò ní ẹ̀dí àwọ̀ bẹ̀. Bàbá ti mú fún ẹ̀rọ sọ́kú ẹ̀ lọ sí ti wọ́n ló ń bójú àwọn fámìlì central brain. Kọmíṣánná pólísì padà lè dá. Ó lè rẹ́ ní àtúntò náà. Ìjọba bá ti ní lójú tó ti tẹ́ ní bàbá ní nàbà wọn ti fà wọ́n ní kọmíṣánná pólísì. Wọ́n ti kọ́ lójú ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí aláti fún ọba tó wà tó sí. Ìfọwọ́sowọ́pọ̀ wa pẹ̀lú tí wọ́n Okay, we have been walk closer to your doorstep. wọ́n ti dáná bẹ̀rẹ̀. Àjọsílẹ̀ nìbàdàn. Wọ́n ti ń gbà. Ẹ má gbé fídíò síbi nọ́mbà náà. Tó bá ti gẹ̀ ẹ́ ẹ mọ̀. Ẹjọ́. Sorry. Ẹ bá mi sí o.